Mo kí gbogbo lé Ondo TV Yorùbá Talk Show ló ń kí gbogbo lé pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ọ̀lẹ́ ẹ kálẹ́ gẹ́gẹ́ bí àkókò ní ìdákú bá wà. A wà ní live program báyìí láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀. Ondo TV Yorùbá Talk Show òun ló bá yín sọ̀rọ̀ pẹ̀lú àwọn bàbá wa tó wà láàrin wa tí a ṣetán láti bá gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ nípa màmá wa Modúpẹ́ Olori Adele tó ń bọ̀ lórílẹ̀‐èdè Yorùbá pẹ̀lú Olori Adele. Ẹ ṣé o, ẹ máa bá wa ká lọ. Hello? Ayẹyẹ la fẹ́ ṣe, a fẹ́ yọ ayọ̀mìnira ní gómìnà ọ́fíìsì. Bẹ́ẹ̀ ni, ó máa tẹ́ bá ti wò nínú ìwé yẹn, a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ń sìn Ìjìnlẹ̀ FM. Ẹ gọ́gùn ẹ̀ sórí fóònù yín, ẹ máa gbọ́ ń bẹ̀, ibi láti máa sọ. So ẹni tó bá dẹ̀ fẹ́ rẹ́gísítà sí iṣẹ́, ó wà ń bẹ̀ www.iretiodoyoruba.org ó wà ń bẹ̀. Àwọn tí ó bá jẹ́ agbaṣẹ́ṣe náà wà ń bẹ̀ náà www.agbaṣẹ́ṣe-ilẹ̀-yorùbá ó wà ń bẹ̀. Orílẹ̀-èdè Yorùbá ti dúró o, òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró o, ó ti dúró o. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró o, òmìnira orílẹ̀-èdè Yorùbá ó ti dúró o. Ẹ̀yin màmá wa ẹ bá dìde o, ẹ bá ti gbọ́ ìpè ká máa jáde o. À ń lọ lógúnlógún lọ́gbọ̀n sí gómìnà ọ́fíìsì wa. A fẹ́ lọ pàdé àwọn ìjọba Adélé tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yọ̀ ọ̀ṣọ́kà. Orílẹ̀-èdè Yorùbá ó ti dúró, òmìnira ó ti dúró o. Ẹ gbogbo akátúyàyà lógún lọ́gbọ̀n ká máa múra. Ok, kí ni ẹ̀gbọ́n ò láàlú? Ẹgbẹ́ bọ́ ṣe rìkọ́ọ̀dù ẹ̀ wá sànńdẹ̀ ò ṣe kí ní dáadáa. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dúró, a ti kúrò nílẹ̀ jíríyà, àbáwọn jíríyà mọ́. Lórí sẹ́ẹ̀tì ní wọ́n ní tàbí bá ti gbọ́ àlàsímẹ́ǹtì báyìí gbàǹtì wà ń lo gọ́ọ̀mẹ̀ntì ọ̀gbìn. Ìyẹn ni pé ìjọba Adélé wa ti dé. Bẹ́ẹ̀ tó fẹ́ ṣèjọba Yorùbá. Bẹ́ẹ̀ ni à ń lọ nìyẹn o. Ilé tó yá o. Ilé tó yá o. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ó ti dé o. Òmìnira orílẹ̀-èdè Yorùbá ti dé o. A ti ṣetán o láti máa lọ lé wa o. Ilé tó yá o. Ẹ̀yin màmá wa ẹ jẹ́ ká túyàyà lógún lọ́gbọ̀n ká máa lọ sí gómìnà ọ́fíìsì wa láti lọ pàdé àwọn ìjọba Adélé wọ́n ń bọ̀ pẹ̀lú màmá wa. Tẹ́ bá ti wo òwe yẹn mà, ó wà wọ́n kọ Ìjìnlẹ̀ FM wà ní ìsàlẹ̀ ẹ̀. So ẹ gọ́gùn ẹ̀ sórí fóònù yín àbí ẹ download ẹ̀, so ẹ máa gbọ́, kò kí ń jẹ dátà. So ibẹ̀ láti máa announce torí ó ṣe é ṣe kẹ́ máa ní oore ọ̀fẹ́ láti wá bá yín sọ̀rọ̀ mọ́. So bọ́dá bá ti gbọ́ àti tẹ́ bá ti mọ̀ màmá wa màmá Modúpẹ́ Olori Adele wọ́n ń bọ̀ láti US pẹ̀lú Olori Adele, à ń lọ sí gómìnà ọ́fíìsì, a fẹ́ lọ pàdé wọn. So gbogbo ìpínlẹ̀ mẹ́jọ tá a ní lórílẹ̀‐èdè Yorùbá láti máa jáde bẹ́ẹ̀ yẹn, à ń lọ sí gómìnà ọ́fíìsì wa. A fẹ́ lọ pàdé ìjọba Adélé torí pé ó ti tó àkókò ti tó láti bọ́ kò lóko ẹrú. A ò ṣẹrú mọ́. Ìjọ ọmọládé ọmọlógo ni wá. Eléyìí tó ń fìwà jẹ wá ẹ̀ ti tó gẹ́. À ń ṣe ìyà kan.
bẹ́ẹ̀ ni mà mo ń pè yín lágbára Jésù. So gbogbo nǹkan tá à ń sọ yìí mà lọ́wọ́lọ́wọ́ báyé ń bá yín sọ̀rọ̀ yìí ṣẹ́gẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn ti sọ yìí ní kí wọ́n pè Gabon. Àwọn jáde náà àwọn èèyàn jáde ní Níjẹ̀ ni kí la wá ń dúró ṣe àwa la dẹ̀ ní àlùmọ́ọ́nì ilẹ̀ jù ní gbogbo ilẹ̀ gbogbo àpapọ̀ Nàìjíríà. Àlùmọ́ọ́nì ilẹ̀ tá a wá ní òun náà lọ fi ń tọ́jú ara wọn ní òkè ọjà lọ́hùn. So náà sì àwa fẹ́ padà máa jẹ́ orílẹ̀-èdè wa. So a ò ṣe mọ́ a ò ṣe Nàìjíríà mọ́ àbáwọn jíríà mọ́ orúkọ burúkú yẹn àbáwọn jẹ mọ́. Yorùbá lọ́lọ́run dá wa mọ́ ẹni tó kọ́kọ́ dá sí lórílẹ̀-èdè Yorùbá ló fi sí lẹ́nu tó sọ. So Yorùbá la fẹ́ máa sọ ní gbogbo orílẹ̀-èdè pátá ìpínlẹ̀ 8 tó wà lórílẹ̀-èdè Yorùbá la fẹ́ máa sọ. Ẹni tó kàwé o àti ẹni tó kàwé o máa ríṣẹ́ ṣe ó wà ní òwò ọwọ́ yìí. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tòdò yunifásitì level ó wà ń bẹ̀, ètò ìlera ọ̀fẹ́ ó wà ń bẹ̀. Kí ló dé tá a fẹ́ fi ṣe ni pé a ti ní ìran àlùmọ́ọ́nì ilẹ̀ tá a lè fi tọ́jú ara wa. So ìpínlẹ̀ 8 yẹn nínú ẹ̀ láti máa tún dá ìpínlẹ̀ míì sílẹ̀, inú ẹ̀ láti máa dá ìjọba ìbílẹ̀. Ṣé mọ̀ pé iṣẹ́ máa yapa kò sẹ́ni tí ò ní ríṣẹ́. Tẹ́lẹ̀ sọ pé wọn ò ríṣẹ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o. Gbogbo àwọn pátá àti dòmìnira o. Ìjìnlẹ̀ FM yẹn dẹ́ máa gbọ́ mà anytime ló lè ìpínlẹ̀ dún tẹ́ bá ti gbọ́ báyẹn túyáyá lógúnlọ́gbọ̀n ká máa lọ gómìnà ọ́fíìsì wa ibẹ̀ là ń lọ tẹ́ bá ti gbọ́nù ìjìnlẹ̀ FM yẹn tẹ́ bá ti gọ́gbọ̀ ẹ̀ síbẹ̀ dẹ́ àwọn tó bá ń wáṣẹ́ www.retiodoyoruba.org ó wà ń bẹ̀ yẹn ó wà ń sàlẹ̀ tẹ́ bá tẹ̀ sórí fóònù www.agbaṣẹ́ṣẹlẹ̀-yorùbá wà ń bẹ̀ náà ìyẹn àwọn tó jẹ́ kọ̀ǹtrátọ̀ nìyẹn. So nídìí àti máa wáṣẹ́ kiri pé máa sọ pé ẹjọ́ mo mọ̀ lágbájá nídìí ẹ̀ tẹ́ bá ti rẹ́gísà síbẹ̀ tó iṣẹ́ máa yapa lórílẹ̀‐èdè Yorùbá ó máa yapa ni pẹ̀lú ògo Ọlọ́run. Ìjọba délé àwọn tó dẹ̀ fẹ́ ṣe àwọn ọ̀dọ́ ni àfẹ́ àgbàlagbà mọ́ eléyìí táwọn àgbàlagbà ń jẹ tọ́jà ayálẹ́ ó tó gẹ́ so gbogbo àwọn pátá tó bá kátúyàtúyàyà lógúnlọ́gbọ̀n ká lọ pàdé ìjọba délé wa tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀ṣọ́kà. Ẹ ṣé o adúpẹ́ o. Yes ma ṣé ma. Jẹ́ ká padà lọ. Lọ́kùnrin lóbìnrin lónílé lálejò ìjọba àgbáyé tí a mọ̀ sí United Nations ti fi òǹtẹ̀ lu ìpínlẹ̀ Yorùbá tí ń ṣe Yorùbá Nations láti gba òmìnira àti dádúró pátápátá gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kúrò nínú Nàìjíríà ìjọba mùjẹ̀mùjẹ̀ ìjọba amúnisìn. Torí náà àsìkò ti tó báyìí o fún gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri ìpínlẹ̀ 8 wa láti dìde lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àti nílé túrú ìpínlẹ̀ Èkó, Ògùn, Ọ̀yọ́, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Kwara àti Kogi kí gbogbo wa kí a gba ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ wa lọ láti bọ́ sí ipò ẹ̀tọ́ wa ní kíákíá láì fi àkókò ṣòfò. Ẹ jẹ́ kí a jí gìrì lójú oorun wa o. Èyí tí a jẹ ìyà yìí tó ó tó gẹ́ ó ti tó. A ò rówó lọ́wọ́ àti jẹ àti mu di ìṣòro. Alẹ́kùn ọ̀rẹ́kùn lọ ọmọ aláṣọ wa ń wọ àkísà. Ọmọ ẹlẹ́ran wa ń jẹ ìlú. Ajínigbé ló sì ìyà òṣì ìpọ́njú àti ìkúrò bá gbogbo ìlú kan. Ọ̀dọ́ kàwé wọn ò ríṣẹ́. Oríṣiríṣi àjálù ibi lọ́tùn lósì. Torí náà ẹ jẹ́ kí a jáde kí a túyáyá láti gba ẹ̀tọ́ wa kí a bọ́ sí inú òmìnira wa àwọn ọmọ ológo adúláwọ̀ ilẹ̀ Yorùbá. Torí ìdí èyí jíjẹ mímu sórí tìlù ń bẹ ní rẹpẹtẹ fún wa níbẹ̀. Ẹ jẹ́ kí a jáde kí a túyáyá láti gba ìtàn wa. Ilẹ̀ Yorùbá
Yorùbá á gbè wá o, kò ní gbé ọ̀dàlẹ̀. Òmìnira Yorùbá ní kíákíá ni. Yorùbá nations now, now, now. FM mode. Bluetooth mode. AUX mode. FM mode. Bluetooth mode. Ó kí gbogbo àwọn ọmọ Yorùbá, ó kí gbogbo àwọn ọmọ aládé, àwọn ọmọ ológo, àwa tá a gbàgbọ́ nínú òmìnira orílẹ̀-èdè Yorùbá 2022, èyí tí Ọlọ́run ti pàṣẹ màmá wa Chief Mrs. Odúpẹ́ Onítìrí Abíọ́lá kà fún wa. Wọ́n lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé, wọ́n bá àwọn ìgbìmọ̀ àjọ àgbáyé sọ̀rọ̀, wọ́n dẹ̀ gbójú Ọlọ́run pàdé ńbẹ̀. Màmá dáradára, màmá ní ìkáyé, màmá tó ṣe é fi yangàn nínú àwọn màmá, òun ni màmá wa Modúpẹ́ Onítìrí Abíọ́lá jẹ́ o. Olúwa dẹ̀ ti kà fún wa, ó ti gba ilẹ̀ wa tí ṣe orílẹ̀-èdè Yorùbá, ó ti gbà fún wa o. A ti bọ́ pọ̀lọpọ̀ ẹrú o, a ti dòmìnira o, a ò ṣẹrú mọ́ o, ẹ máa jó ẹ máa yọ̀. Gbogbo ọmọ Yorùbá, àkókò tó láti fi yáyá tún yàyà lógún lọ́gbọ̀n, a máa lọ sí gómìnà òfìsí wa nígbà tá a fi Amẹ́ríkà ni. pẹlẹbẹpẹlẹbẹ fún yín. Ẹ wo òwe yẹn, wọ́n kọ òmìnira Yorùbá nítorí tí ìnáwó kọ sínú òwe yẹn o. Ẹ bá wa wò ó yẹn dáadáa, wọ́n ti kọ́ ìwé yẹn o. Ẹ wá wo ìsàlẹ̀, wọ́n kọ ìkìlẹ̀ FM síbẹ̀. Ìkìlẹ̀ FM yẹn ó fi òwe pé ẹ máa dánlọ́ọ̀dù ìkìlẹ̀ FM Ibi Yorùbá ìyá ìjọba Fúlàní tàbí àtúntò fún paríkì lójoojúmọ́ ó tó ká o. Abẹ́ jí lójú ooru wa, ṣẹ̀dá iná ò mọ̀ pé kàbọ̀ ó jí lójú ooru lẹ́jọ́ mẹ́ta yìí. Ṣé wọn ò gbàjọba bẹ̀? Ológun gbàjọba bẹ̀. Àwọn mẹ́lì náà kọ́ ó jí lójú ooru wọn. Tí ó bí ló ṣẹlẹ̀ ń bẹ̀, wọ́n gbàjọba bẹ̀. Níjẹ̀ ń kọ́, wọ́n gbàjọba bẹ̀. Burkina Faso kọ́, wọ́n gbàjọba bẹ̀. Àwọn Tógò náà múra báyìí, wọ́n fẹ́ gbàjọba bẹ̀. Àwọn gbogbo àwọn Guinea-Bissau wọ́n múra, wọ́n fẹ́ gbàjọba. Kí la wá ń dúró ṣe? Àwa Yorùbá, ẹ jẹ́ ká jí lójú ooru wa, wọ́n tún yẹ́yá tún yàyà lógún lọ́gbọ̀n ká lọ pàdé ìjọba Adélé, èyí tún máa bẹ̀rẹ̀ ṣẹlẹ́yọ̀ ṣọ̀kà láìpẹ́ láì jìnnà ní o. Akọ́lẹ́tà fún wọn ní oṣù kẹjọ ọdún yìí wípé ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin ìjọba mùtẹ̀mùtẹ̀, ẹlẹ́ẹ̀kẹ́ ìbò tẹ́ ẹ kẹ́ẹ̀dì kò ní kankan ṣe pẹ̀lú òmìnira ilẹ̀ Yorùbá 2022, èyí tí a jáde nú ẹ̀ ní ogúnjọ́ oṣù kọkànlá ọdún tó kọjá la ṣe declaration wa tí United Nations gbà wá wọlé. A ti dòmìnira, a ò sí Nàìjíríà mọ́, a wá sọ fún wọn, wọ́n ní yóò là ń pa. Wọ́n ní yóò là ń pa, wọ́n là ń pa ọ̀pá ìdìbò náà bá gbọ́ wọn síbẹ̀. Àwa sọ fún ọ pé Tinubu ẹ lè gbé síbẹ̀, ṣùgbọ́n Tinubu ó lọ́wọ́ máa ṣe wọn ṣèjọba Nàìjíríà ni. Ó ń sọ orílẹ̀-èdè Yorùbá, èyí tí a ní ìpínlẹ̀ méjì tó ń bẹ̀, ìpínlẹ̀ méjì la ní orílẹ̀-èdè Yorùbá, a lè jẹ́ ìgbà 60 million ní gbogbo àwọn ọmọ Yorùbá. Àwọn kíkàbọ̀ tó pẹ̀jọba ẹgbẹ́ mẹ́ta yìí ló jẹ́ orílẹ̀-èdè, wọn ò ju 2.3 million, wọn ò ju ṣẹ́ẹ̀tì kan nígbà yìí o, wọn ò ju ṣẹ́ẹ̀tì kan níbí o, tó 2.3 million. Àwa Yorùbá wẹ̀ bá 60 million. Kí la wá ń dúró ṣe? Lọ́lùgbàdì òun ló so wá pọ̀ o, okùn tó dẹ̀ fi so wá pọ̀ ó ti já o. Nígbà tó so wá pọ̀ ní 1914, òun àti alẹ́ ẹ̀ ó jókòó, wọ́n pè wá ní Niger area. Ọkọ ní kó máa pè wá ní Nàìjíríà, àlẹ́ ní kó máa pè wá ní Niger area. Ṣùgbọ́n wọ́n pàdé nǹkan sílẹ̀ pé wọ́n ní ẹ̀pẹ̀lẹ́ o, tí ẹ bá ti pé lọ́gọ́rùn-ún ọdún o, tí bàbá kan yóò bá ti tó mọ́rọ́, orúkọ àbúrò máa bá tiẹ̀ lọ. Àwọn pé lọ́gọ́rùn-ún ọdún ní 2014, from 2019
1914 to 2014 àwọn apẹ́lẹ́pọ̀ rẹ̀ abẹ́ máa lọ ṣùgbọ́n àwọn agbẹ̀gbẹ̀gbẹ̀ jẹ́ ọmọ Yorùbá wọ̀nyí ó tún wá padà lọ́wọ́lọ́wọ́ àwọn dìbò tẹ́bàdẹ̀ tí náà wọ́n dìbò ó mì pé ẹtí ti rìní amalgamation nìyẹn tẹ́bà ti rìní amalgamation fún irú mi ilẹ̀ tó kóra yín sí nìyẹn torí pé ó ti dìbò ṣe wọ́n wọ́n lè dé Yorùbá mi gbogbo tó máa ń ṣe wọ́n wọ́n lè dìbò ṣe wọ́n àti tó bá dìbò wọ́n lè ń kàbọ̀wọ́ wọ́n kàbọ̀wọ́ wọ́n kàbọ̀wọ́ asọ́kúnwọ́ mẹ́fọ́ fún òlọ́pọ̀ ẹrú wọ́n lè abẹ́ máa mánéèjì ẹ̀ kí lè mánéèjì ẹ o yàgbéra ní wá síbi ó ń pa yín lójoojúmọ́ àwọn èèyàn míì ó wá síbi wọ́n lè sí fìyà jẹ yín ẹ̀yin ẹ̀dẹ̀ ní gbogbo nǹkan ìní yín àwọn àlùmọ́nì ilẹ̀ tá a ní síbi báyìí kò jẹ́ kó ó ti pọ̀ jù náà ṣé bí túbẹ̀ ní ká sọ ni èyí tí wọ́n fẹ́ àwọn Canada the first largest all over the world àwọn ní second largest ní bídúmẹ̀ wa tún ìṣúrí wọn lọ ìbá sísí láti ẹ̀dọ́ àti ìbẹ̀ wa ṣé kò tó wá ní láti lè sọ pé abẹ́bí dá dúró ṣé kò tó wá ní ìyá ò lè jẹ wá náà bídúmẹ̀ yẹn tẹ́ bá débẹ̀ ẹ̀rí kalẹ̀ lábẹ́ ẹ̀lọ́dẹ́gbọ̀n máa jẹ yín tó bẹ́ẹ̀ àníbi màálù tó ń jẹ kiri wọ̀nyí àlùkò bá sọ kiri wọ̀nyí àníbi ẹ̀ àgbẹ̀ sọ̀rọ̀ nípa wàásù. àwọn Yorùbá la tún jẹ́ ojúlówó ọmọ Ísírẹ́lì wọ́n àwọn òyìnbó pọ̀ fún àbẹ̀lẹ̀ ẹjọ́ mẹ́ta yìí ojúlówó ọmọ Ísírẹ́lì ní Yorùbá jẹ́ orí ajá òṣàbà tó kọjá Yorùbá ni ajá òṣàbà kọjá Yorùbá ni kí làwọn dúró ṣe ẹ̀jẹ̀ ká dúró ṣe òwò à ń lọ sí gọ́ọ̀mù ọ̀fíìsì wa à ń fẹ́ lọ pàdé ìjọba Adélé pẹ̀lú bàbá wa Olúfọlá Olútìrín Abíọ́lá èyí tí a mọ̀ sí MOA wa ìyá ní ìgbàyé ìyá rere òun lọ́lọ́ ń lò fún wa o. Ṣé ẹ rántí pé Ìgbòho àti Pọfẹ́sọ̀ Akíntóyè ìgbà tí wọ́n tẹ́ wọn lọ́nà ìrìn àjò yẹn wọ́n yọrí ẹ̀ sí Kútọ́nù. Màmá wa gbé láti bẹ̀ ó gbé lọ sí ìgbìmọ̀ àjọ àgbáyé ó lọ sí ọ̀dọ̀ Kúnlẹ̀ níbẹ̀ ó sọ fún Kúnlẹ̀ níbẹ̀ pé okùn tẹ́bi sowó pọ̀ ó ti já o. Màmá dáadáa ni àwọn mọ̀mọ́ wọ̀nyí mo pàdé ọ̀pọ̀ ìmọ̀mọ́ wọ̀nyí pẹ̀lú ògbọ́lọ́ ó pẹ́ pẹ́ ilẹ̀ mẹ́rin ògbó yín lò àwọn ọmọ yẹn ògbó yín lò àwọn màmá dáadáa ṣẹ́rí màmá yẹn ó ṣe takuntakun òun ló jà ẹgbẹ́ ìṣó democracy ní 1999 ẹgbẹ́ wọn tún ṣẹ́gun fún ọ̀pá ọ̀pá Abíọ́lá ọ̀jẹ̀ ògùn ẹ̀lò nígbà tó ọ̀jẹ̀ Abíọ́lá ògùn ẹ̀lò màmá yìí jà àṣẹ̀yìnmọ́ ya activist wọ́n àjà pé ọmọ ènìyàn ó bẹ̀ sí ń jà wọ́n lọ bá gbogbo àwọn olórí Yorùbá nation ní gbogbo àgbáyé wọn àtàtì president ó lọ bá wọn sọ̀rọ̀ àti máa bá wọn sọ̀rọ̀ wọ́n ìṣòro ẹ̀mí pẹ̀lú ẹ̀tìlẹ̀tìlẹ̀ ó pè ìjọba fún Ọbásanjọ́ ṣe rántí ẹlẹ́gbàgbé o ìbọn mo wá dúpẹ́ lọ́wọ́ lóhùn màmá yìí wọ́n ní kálọ̀ òun ti mọ̀ ń gbà yẹn àtọ́ lọ ń jà wọ́n fi ìfọ̀tọ́fẹ̀ ní Nàìjíríà ọba máa jà fún Yorùbá wọ́n ní kò tètè yé wọn ni ọba máa rí Abíọ́lá pa ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ náà ọba tó wá gbàgbà gbé màmá ìpamọ́ tó jẹ́ kọ́ ní màmá ìpa ó pa ìyáálé ẹ̀ Kúdí àti Abíọ́lá wọ́n pa o ṣùgbọ́n màmá wa yìí lọ́dúpẹ́ Olútìrín Abíọ́lá yìí ó rí pa Olúwa gbàgbọ́ fún wa torí irú ọjọ́ òní ni o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run màmá ní ìfàyè màmá rere màmá tí wọ́n rere màmá dáadáa màmá yìí lè lọ ó jẹ́ ìpínlẹ̀ ọkọ̀ nínú àwọn bàbá ó lọ sí ìgbìmọ̀ Yorùbá nation ẹ lọ kárí lẹ́lẹ́ ó lọ sọ̀rọ̀ Kúnlẹ̀ níbẹ̀ ó bójú ọlọ́pàdé ń bẹ̀ àwa náà tí wọ́n bójú ọlọ́pàdé ò Yorùbá ti bójú ọlọ́pàdé o àti lọ́pọ̀ lọ́pọ̀ ẹrú o ẹ jẹ́ ká jí lójú oorun wa láti yẹ́yẹ́ tó yàyà lọ́pọ̀ lọ́pọ̀ ká máa lọ sí ìgbìmọ̀ tí wọ́n máa lọ sí gómìnà bìsọ́ á lọ pàdé àwọn Olórí Adele wa láìpẹ́ láì jìnà ó máa gbórí wọlé màmá ń bọ̀ láti Amẹ́ríkà pẹ̀lú Olórí Adele ó bẹ̀rẹ̀ máa dé sí Ìbàdàn lábẹ́bí soríko wa o ibẹ̀ láti fẹ́ lọ kọ àbádòfin wa o àbádòfin ìgbìmọ̀ àbádòfin ti wà ń bẹ̀ Yorùbá lábẹ́bí kọ gbogbo òfin wa pápátá Yorùbá lábẹ́bí kọ́ o ẹ̀yin tẹ́ fẹ́ ṣèjọba ẹ̀yin tẹ́ fẹ́ díje ẹ lọ máa múra lẹ̀ o àwọn Olórí Adele ló bá ti parí iṣẹ́ wọn náà wọ́n máa hand over fún èyí tí ọba jẹba fẹ́ díje fún president fún gọ́ọ̀nà fún gbogbo yìí gbogbo ọmọ àtẹ́tẹ́ wọn lùwẹ̀ wọ́n yìí yẹn ẹ̀yin www ìrẹsì ọ̀dọ̀ Yorùbá dọ̀tọ̀ ọdún bá wáṣẹ́ onídàásán wáṣẹ́ ẹ̀ṣẹ́ àyè kí ṣàṣírù fóònù yóò wà bẹ̀ www abáṣẹ́ṣẹlẹ̀ Yorùbá ó wà nú ẹ̀ fún àwọn kọ̀ǹtátọ̀ ó wà ń bẹ̀ yẹn ó tún wà ń bẹ̀ tẹ́ ẹ wá wo ọkọ̀ tó wà ń bẹ̀ ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ní yunifásitì level ètò ìlera ọ̀fẹ́ bí àwọn yìí èmi náà jẹ́ àǹfààní ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ní 1979 to 1983 nígbà bàbá Awólọ́wọ̀ mo wà láwọn tó jẹ àǹfààní ẹ̀ o ṣùgbọ́n lẹ́yìn báyìí ètò ọ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀dà wọ́n ti gbé lọ sí òkè ọ̀yà wọn ò ṣe fún amọ́ òun jẹjẹrẹ báyìí so níṣìí báyìí adúgbò lọ́wọ́ náà nígbà tí a bá bẹ̀rẹ̀ ìjọba Adele tó bá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀jọ́
tí gómìnà ọ́fíìsì wa abẹ́lọ pàdé ìjọba Adele ètò máa kọrí wọlé láìpẹ́ ìdìnà gbogbo akásílẹ̀ tún yàyà lọ́pọ̀lọpọ̀ a máa lọ sí gómìnà ọ́fíìsì wa Yorùbá nation ìjọba Adele ètò máa kọrí wọlé láìpẹ́ ìdìnà ẹjọ́ tó ti rán tún yàyà ajílẹ̀jọ́ oru wa ẹ bá ti gbọ́ ìpè ẹ bá ti gbógun ẹ̀ ìjìnlẹ̀ FM ẹ gbógun ẹ̀ sórí fóònù yìí ẹ máa gbọ́ àkókò ti tó òmìnira ti dé àti dòmìnira ọmọ Yorùbá o ilé tó yá ọmọ Yorùbá o ilé tó yá àwọn ohun jírí ìyàmọ́ àwọn ohun jírí ìyàmọ́ o ẹ má jẹ́ bá wọn jẹ́ orúkọ burúkú yẹn mọ́ o orúkọ jírí ìyá má bá wọn jẹ mọ́ o Yorùbá lọ́wọ́ ń darí sí o ìbàdàn lọ́wọ́ ẹni tó kọ́wọ́ máa dá sílẹ̀ Yorùbá ó fi Yorùbá sí lẹ́nu Yorùbá ló ń sọ̀rọ̀ níbo lẹ ti wá orúkọ jírí ìyá ẹ ò ní bá wọn jírí ìyá mọ́ lórúkọ Jésù ẹ má bá wọn jírí ìyá mọ́ o àwọn kò ní tó o à ń lọ o à ń lọlé wa àwọn kò tó à ń lọlé wa ilé tó yá o ilé yá o ọmọ Yorùbá ilé yá o ọmọ Yorùbá ilé yá bí ẹ kò bá mọ bí à ń lè ṣe bóyá ká padà sílé àti káwọn náà pọ̀ tí kò yọ àti gbómi làkàná ilé yá o ọmọ Yorùbá ilé yá o ọmọ Yorùbá ilé yá o ọmọ Yorùbá ilé yá bí ẹ kò bá mọ bí à ń lè èbó yẹ ká padà sílé àtijáwé náà kan tí kò yọ àti gbómi lọ́kàná ilé yá o ọmọ Yorùbá ilé yá orílẹ̀-èdè Yorùbá orílẹ̀-èdè tuntun ni o ìlú olómìnira ni o àti dòmìnira o ní gbogbo ìpínlẹ̀ méjèèjọ a ní lórílẹ̀-èdè Yorùbá a ní Kwara a ní Kogi a ní Èkó a ní Ọ̀ṣun a ní Ògùn a ní Èkìtì a ní Ọ̀yọ́ a ní Oǹdó gbogbo àwọn méjèèjọ yẹn a ti jáde kúrò ní Nàìjíríà o ó ti tó ọmọ Yorùbá ó ti tó ẹ máa lọ lẹ́yìn ẹ kúrò ní ẹ má bá wọn jírí ìyàmọ́ ẹ kì í ṣe ìyàmọ́ èdè ló bí mo orílẹ̀-èdè ẹ bá dé gbogbo àgbáyé ẹ bá máa rí àwọn India èdè wọn ló ń sọ àwọn Hindi èdè wọn ló ń sọ gbogbo àwọn tó ń ṣèdè wọn ẹ̀yin nìkan lè ń ṣèdè amúnisìn lọ́wọ́ lọ pé àyè Nàìjíríà ẹ tẹ́ nílágbẹ̀ tẹ̀sán Nàìjíríà àfi fẹ́ máa ṣèdè amúnisìn èdè amúnisìn làwọn sọ́sọ́sọ́sọ́ tó ń kó ìṣúná pẹ̀lú èdè amúnisìn ẹlòmíì ó fẹ́ ilé ẹ̀ ní English ó lè lọ gbé nǹkan jẹ ẹlòmíì wọ́n ní kó lọ òkèlè kàwé wọ́n ní kó lọ máa ṣọ̀kadà ẹgbẹ́ kàwé wọ́n ní kó lọ máa jẹ kó lọ máa fẹ́ àìmọ̀ ní o èdè náà bí mo orílẹ̀-èdè o èdè náà bí wọ́n òde wọ́n yẹ wọ́n bí kọ́ wa o àbá ti mọ̀ kọ́tà ṣe báyìí irú máa ṣì ìbáwí ẹ̀ka ti máa ṣe jáde àwọn ọmọ wa lẹ́gbẹ̀ẹ́ èdè wa náà bí kọ́ wa ìbá ti yé wa èdè náà bí kọ́ àwọn Chinese àwọn China èdè náà bí kọ́ wọn wọ́n fi mọ̀ kọ́tà wọ́n mọ̀ tá àbí láti wọ̀nyí àwọn ló ṣe ọmọ ìgbẹ́ ló ṣe ní China lórí pé èdè wọn náà bí kọ́ wọn àwọn nìkan là ń ṣe èdè amúnisìn yìí òun ni ò jẹ́ káwọn kọ́pínà lọ ẹlòmíì báyìí tó ń lọ ọmọ ìbátí ìṣó èdè amúnisìn á ní kò tí ì mọ̀wé kà á ní ẹ̀rọ private school ẹ̀jẹ̀ ká tó ń jẹ́ private school mọ́ o ètò ọ̀pọ̀ ọ̀pẹ́ Yorùbá lábẹ́ máa sọ ń bẹ̀ o Yorùbá lábẹ́ máa sọ o lórílẹ̀-èdè Yorùbá lábẹ́ máa sọ o lórílẹ̀-èdè Yorùbá ìwà tó bá bẹ́ẹ̀ ṣèdè amúnisìn a máa ní skul tí yín láyọ̀ ọ̀tọ̀ láńpẹ́tù máa wà ẹ lọ́ máa kọ́ mbẹ̀ tó bá wù yín ṣùgbọ́n Yorùbá lábẹ́ máa sọ ìwọ tó o bá tètè kọ́ Yorùbá lọ máa kọ́ Yorùbá dáadáa ìwọ tó o bá kọ́ Yorùbá lọ máa kọ́ Yorùbá o ẹni tó kàwé àtẹni tí ò kàwé ó máa ríṣẹ́ ṣe ẹni tó kàwé àtẹni tó kàwé ó máa ríṣẹ́ ṣe ètò ìlera ọ̀fẹ́ ètò ọ̀fẹ́ ó máa tọ́jú arúgbó wa ó máa tọ́jú àwọn aláboyún wa láti inú oyún wa títí kò ní ọdún mẹ́wàá ló máa tọ́jú wọn àwọn ọmọléèwé àjọpọ̀ ti tó ẹ̀yin ọ̀dọ́ ẹ sì ṣoríire ẹ máa rògbò yín lò ẹ̀yin ọ̀dọ́ àwọn ọmọ ti tó ẹ máa rògbò yín lò ìyá yín tó ti ń ṣe wàhálà láti ẹjọ́ yìí ó ti tó ká àwọn òbí yín tó ń ṣe wàhálà lórí yín ó ti tó ká ẹ máa rògbò yín lò àkókò tó ẹ jí lójú orin yín o ẹ̀yin ọ̀dọ́ àtúnyẹyẹ túnyàyà lógún lọ́pọ̀ á máa lọ lọ́nà òbí sí wa ìwé pẹlẹbẹ bá fi wí yìí ẹ bá wa wò ó dáadáa o
ìjìnlẹ̀ FM ó wà nísàlẹ̀ ẹ bá wa gbógun ẹ̀. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ kó sọ̀rọ̀sọ̀rọ̀ lórílẹ̀‐èdè Yorùbá. Èmi ló mọ̀ sí Ondo TV Yorùbá Talk Show. Ẹ lè gbógun ẹ̀ sórí fóònù YouTube yẹn máa rí mi ń bẹ̀. Iṣẹ́ tá a ṣe gbogbo ilẹ̀ ẹ̀ máa rí mẹ̀ pátápátá. Ohun gbogbo mi ni wọ́n pè ní nọ́mbà sí Ondo TV Yorùbá Talk Show. Ẹ máa rí wa lórí YouTube wa gbogbo gbà. Ẹ jọ ẹ má sọ ẹjí lójú orí yìí o. Nìjẹ́ ti jí o lójú oorun o. Gàbó ti jí o lójú oorun o. Lọ́gbọ̀n náà àwọn náà máa bẹ̀rẹ̀ tí ọlá ìpínlẹ̀ àjẹrò. Cameroon náà ọmọ 90 years ló ń rúlu Cameroon lo. Bàbá àtọmọ ló lọ rúlu gbogbo àwọn African country wọ̀nyẹn o. Àwọn olóṣèlú wa ń bí olè àti ọlọ́jà ní gbogbo wọn. Ọwọ́ akọ́mọ wọn ọkọ ọmọ lọ sí abroad. Ọmọ àbẹ̀ sí gbogbo ọkọ tó jẹ́ òní wa tó yẹ kájọ pín àwọn nìkan ló máa kó. Ọmọ akọ́lé ńláńlá ọmọ àlọ́ mọ́tò bọ̀gìnì. Ó yẹ ká ti challenge wọn. Àwọn mẹ̀tọ́ wa ni nínú ìgbìmọ̀ àjọ àgbáyé wọ́n fún wa ní ẹ̀tọ́ wà ń bẹ̀ wípé àwa la ní nǹkan ìní wa. Wọ́n jẹ́ pé àwọn Chinese wọ́n síbí káwọn lọ́balọ́ba kọ́kọ́ máa gbélé fún wọn ní kọ́ lọ́ba wa góòlù wa. Ó lòdì sí òfin ìgbìmọ̀ àjọ àgbáyé. Àwa la ní nǹkan ìní wa. Wọ́n jẹ́ pé kí àwọn Chinese wá wọ́n máa wá ìwà kùtà wa. No, it's wrong. Àwọn ilé ẹ̀ka ìsàlẹ̀ tí wọ́n fẹ́ mi lóde. Ẹ wà àwọn bàbá wọn yẹn wọ́n tó ń ta kó ogún ní ogún ọdún wọ́n mọ̀ dédé wá wọ́n lè gbé mẹ́ṣíìnì wọ́n lè máa gbé ìdílé bẹ́ẹ̀ lọ. Àwọn ẹlòmíì la ọkùnrin mi ṣiṣẹ́ torí bẹ́ẹ̀ ẹlòmíì owó ẹ para ẹ̀ torí bẹ́ẹ̀ ọ̀nà olùfẹ́ gbà ó tó bẹ́ẹ̀ o gbogbo tó ti gbà lọ́wọ́ la máa gbà padà gbogbo tó ti gbà lọ́wọ́ wa ìwọ ni Chinese kan kó wá dúdú ni o ẹni pọ̀jù inú wọn a máa gba gbọ́lẹ̀ wọn padà lọ́wọ́ àpòtítọ́ ẹ bá jí lójú Olúwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú Olúwa ẹ má má jẹ́ ká sọ pé ẹ̀rù ń bà mí ẹ̀rù olóògbà yìí nígbà tó ń wọnú ọ̀wọ̀ ó lọ pa àwọn èèyàn wọ́n ṣọ̀ọ̀ṣì lọ́wọ́ ẹ gbàgbé ni ó wọnú ọlọ́pàá ṣé ó ní kó tó ń ṣe sí ni wọ́n ṣe nǹkan sí àwọn ìdí pàṣẹ tó ń pa lẹ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ àwọn iye wa ló gbọ́mẹ̀ tó ń pa lẹ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ kí ló ń ṣe sí kò sí ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe sí ẹ̀yin lè máa gbàrà yín bàbá olówó ti sọ ní ẹsẹ̀ sẹ́fù kótókù ó ní àwa la máa jìjà para wa olóòtú wá sí ìmúṣẹ yìí o ẹ jẹ́ ká ìjà para wa o ẹ jẹ́ ká jí lójú Olúwa o ọmọ Yorùbá o ẹ jí lójú Olú yìí ẹ má sùn ẹ má jẹ́ kó dẹ̀rù bà yín irọ́ ló ń pa onítànjẹ ni wọ́n ẹ má jẹ́ pa àwọn olóṣèlú ni wọ́n o wọ́n ń sọ olóṣèlú o òjèlú ráúráú ni gbogbo ọba pátá ẹ sọ pé mi mo sọ bẹ́ẹ̀ òjèlú ni wọ́n máa bọ̀ fọwọ́ challenge mi kí wá rí wọn gbogbo ọba tá òjèlú ni wọ́n àwọn ọmọ tó ń jẹun ìní wa ẹ wo títì ṣẹ́rí ọ̀nà ẹ ò bọ́nà ṣẹ́rí ọ̀nà ọdún mẹ́ta ó lè máa sọ̀rọ̀ yín kó máa parí ẹ̀ ṣẹ́rí ọ̀nà máa ṣẹ́rí àbí ó tó ọ̀nà Ìbàdàn expressway Ìbàdàn expressway ṣe bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ ẹgbẹ́ ọ̀nà tí ń ṣe ọdọọdún náà máa ń ṣe ọdọọdún náà máa ń bọ́ jẹ̀ tiẹ̀ ṣé kò yẹ ká jí lójú wa ni ká sọ fún àwọn bíbí pé ó ti ṣì tù wá nù ó ti yàn wá jẹ jù wáyà ọlọ́dún jí lójú ọrùn wa àwọn ọ̀dọ́ àjẹ ìgbìmọ̀ àgbáyé wọ́n ti máa translate ẹ̀tọ́ ọmọnìyàn tí Yorùbá mú wa ibi tí màmá ṣẹ́dẹ̀ nìyẹn o màmá Modúpẹ́lá ní tìyàn bọ́lá ó ṣẹ́dẹ̀ bẹ̀rẹ̀ pé àjọ ìgbìmọ̀ àgbáyé ó ti máa translate ẹ̀tọ́ ọmọnìyàn sí Yorùbá ó ti bá fún yín yẹn o ànọ́dà àbájọ yẹn o wúlù sí yẹn fún wa o ànọ́dà wọ̀ ó ti yọ máa fún wa máa fún Yorùbá ó ti yọ kò ní Nàìjíríà ó ti yọ kò ní máa fún Nàìjíríà bàbá máa lọ sí tẹ̀ ilẹ̀ ẹni pé ó fẹ́ gbá mi lóhùn. ìfọ̀tọ́ rẹ̀ tí wọ́n báyìí àwọn ìgbìmọ̀ àgbáyé wọ́n retí wa wọ́n bẹ̀rẹ̀ ìjọba wa wọ́n wá bá wa ya yòmìnira ń bí àwọn wọ́n retí wa o àwọn aláwa jáde báyìí o gómìnà tẹ rí wọ̀nyẹn Akérèdọ́lù ti gba lẹ́tà ẹ̀ o Buhari ti gba lẹ́tà ẹ̀ kọ́tọ́ lọ o ó tún fi hàn ọgbà fún Tinubu o pé Yorùbá ti jáde o wọ́n ò ní Nàìjíríà gbogbo wọn mo ṣàlẹ́jì wọn ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin àmì ẹ̀yin nẹ́ẹ̀bì ẹ̀yin gbogbo ẹgbẹ́ bọ́dà jẹ́ bọ́sìsì àbátá ẹ̀yin lè máa gbàkóso bára kì í bí gẹ́gẹ́ bí ìgbìmọ̀ àjàmbá ṣe fẹ́ lákàlẹ̀ nìyẹn ẹ máa gbàkóso ẹgbẹ́ jẹ́ Yorùbá nìyẹn o ẹ gbàkóso bára kì í ẹ̀yin tó bá ti jẹ́ Yorùbá ní àmì ẹ gbàkóso bára kì í ẹ má jẹ́ kẹ́rù ó bà wá ẹ jẹ́ ká jáde á lọ pàdé ìjọba Adele ìjọba Adele káàbọ̀ sí provisional government ó máa dé o ó ti dé o màmá wa Modúpẹ́ Olórí Adele lọ́lọ́run lò fún wa o láti mú abọ́pọ̀ lọ́pọ̀ ẹrú o màmá dáradára a ní ìgbáyé aṣíwájú rere ni màmá o aṣáájú màmá jẹ́ o màmá dáradára
Màmá Amọ̀dúpẹ́ Ọlọ́run ti ra Bẹ́lá. Màmá tó jẹ́ ìpínlẹ̀ ọ̀pọ̀ nínú àwọn màmá. Orí Ọlọ́run ló kún wa o. Láti mú ọgbọ́n tó lọ pẹ̀lú o. Àbọ̀kọ̀ tó o. À ń lọlé wa o. Ẹ jẹ́ ká máa lọ ilé tó yá o.